ojú àgbéraga Ọlọ́run máa ń korò sí wọn ni Ọlọ́run ò fẹ́ rárá bẹ́ẹ̀ ni ìgbéraga ó máa lead sí ikú ó lè bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ kó gbọ́ nítorí pé ó ní ìgbéraga wọ́n ní máa jíṣẹ́ fún ọ̀gá pa sókè kí ló fẹ́ sọ pé ó ti sọ fún un rí wàá kú dànù wọ́n ní àṣà yíyẹ wọ́n ló kí wọ́n lè ṣe fẹ́ jíṣẹ́ fún mi ni kí ló ti sọ tí wọ́n ti sọ rí ha ọmọ kan tó ń pè ń wòlíì ìgbéraga máa ń fọlùṣọ́ àgùntàn míì tó bá jábọ́lẹ̀ bèrè lọ́wọ́ ń gbé bá ọ̀rọ̀ ẹ jẹ́ tó bá fi wá invite ọmọ kékeré ọmọ tí ò tó wọn lọ́jọ́ rí kó wá ṣe ministration fún wọn ìyẹn máa wá dé a ní náwó àtún ẹ̀ sókè olùṣọ́ akọ́wọ́ sẹ́yìn sáré sọ fún Ọlọ́run Olúwa owó ẹ̀ má jẹ́ fi gbọ́mọ sí kò ní dáhùn àmà mi rí bóyá ọjọ́ yẹn gangan lọ́lọ́run fẹ́ sọ wípé ó fẹ́ yíwèé kúdà lórí ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ìgbéraga torí pé ta ló sọ ọmọ ọdún mélòó ni ìgbà wo náà pé ṣé wọn ló pé ni òróró jò òróró lọ òróró dẹ̀ yàtọ̀ sépo ó yàtọ̀ sí adìẹ ó yàtọ̀ sí adìẹ àgbọn what are you saying wọ́n lè pè yàn lánàá kó ní ògójì ẹni tó ti pè láti 1 million years lọ confam mo sọ fún ẹ má fi ojú di wòlíì kékeré tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wọ́n níná nínú ju àwọn àgbàlagbà míì lọ. ẹ̀mí ìgbéraga ẹ̀mí burúkú ni o ẹ̀mí ìgbéraga ó jẹ́ ẹ̀mí tó jẹ́ wípé ó máa ń sọ ògo nù mọ́yàn lára gan ẹ̀mí ìgbéraga ó jẹ́ ẹ̀mí tó máa ń ta èèyàn lóṣì ẹ̀mí ìgbéraga ó jẹ́ ẹ̀mí tó jẹ́ wípé ó lè sọ ayé èèyàn di pípalẹ̀ láàrin ìṣẹ́jú kan ìgbéraga dẹ̀ pín sóríṣiríṣi ẹlòmíì lówó ó ní ìgbéraga ọ̀tọ̀ ní kátígórì wọn ẹlòmíì ò sì lówó ṣùgbọ́n ó ní ìgbéraga ọ̀tọ̀ tún ní tiwọn sórí ẹni tó lówó tó ní ìgbéraga ó máa ṣubú oṣù ọ̀ nǹkan tó máa fi ṣubú ni pé ọjọ́ kan wà tó jẹ́ wípé nǹkan kan máa ṣe tẹ́ni tó ní oògùn sí kíní yẹn máa wà ní sàkání ẹ̀ ṣùgbọ́n torí ẹ̀mí ìgbéraga tó wà lára ẹ̀ kò ní rí ẹni tó máa ràn án lọ́wọ́ láti bá kíní yẹn wí ó dẹ̀ lè gbàbẹ̀ kú ṣé tó bá ní ẹ̀mí ìgbéraga àdúrà kan ni kó máa gbà wípé Ọlọ́run gbà á lọ́wọ́ mi ẹ̀mí ìgbéraga máa bá ayé èèyàn jẹ́ o wọ́n lè sọ pé ọmọ ọdún mélòó ni ó lè lọ́mọ this year I'll be 60 years of age ẹ̀rẹ̀ gbẹ́bọ̀ ló kọ́lé sí ẹni ọmọ yẹn ẹ máa wọ́ bàbá yẹn ọmọ 40 yẹn máa ti kọ́lé àbúrò mi ni nígbà tí when I was is it was a what no bèrè nǹkan tí was jẹ́ kí ni present condition ẹ̀ ibo ló bá dé wàá máa sọ was níbi táwọn èèyàn ti sọ here I am bẹ́ẹ̀ ni olówó àná ni ẹ̀ tó bá sọ was ìgbéraga máa bá yí ẹlòmíì jẹ́ á nígbà tó ń ṣì ń jorúkọ ọ̀hún ta ló pa ẹ́ lórúkọ dà ta ló nickname ẹ lórúkọ ẹ̀ sì ó mórúkọ ẹ̀ yes nítorí pé tó bá mórúkọ ẹ̀ ó yẹ kó lè dúró lórí ògo tó níyẹn kí ìgbéraga kó má bá yí ẹ jẹ́ kó má bá di ẹni ìjákulẹ̀ bẹ́ẹ̀ ni ìgbéraga ló fa ẹlòmíì títí a ní eléyìí èmi ò ṣẹgbẹ́ ẹ mi ò lè bá ṣe kọ́kọ́ pọ̀ ibẹ̀ yẹn gangan ló dẹ̀ ti máa rógo ó ní máa kan tí mo mọ̀ ọ̀rẹ́ ẹ̀ ó ju ọ̀rẹ́ yẹn lọ́bọ̀ wọ́n jọ ṣẹ̀rẹ́ ní kékeré ni ìyẹn wá ní owó díẹ̀ ìyẹn wá open iléeṣẹ́ dry cleaner so bá ṣe open ẹ̀ wá sọ fún pé ẹ̀gbọ́n àdúgbò lẹ́wà ẹ̀rí nǹkan kan ṣe iléeṣẹ́ tí mo ti fọṣọ tó ti ń lọ yìí ẹ wá manager kẹ́ ṣe manager at least from there ẹ máa rí nǹkan kan mú lọlé ẹ máa ṣe kíní kan gbé kó shoulder pad sí gíní nìyẹn am I your mate ó fẹ́ parun ṣé mi àti ẹ wà nú ẹgbẹ́ ni tó bá tiẹ̀ lówó tiẹ̀ gan ó yẹ kó máa kalẹ̀ mọ́yàn ládùúgbò yìí ni ó yẹ kó máa ṣe kíní kan ó jẹ́ dọ̀bálẹ̀ fúnra rà kó lè ga up till now gbọdọ̀ ní shoulder pad ṣì wà lójú kan náà iléeṣẹ́ bàbá yóò ti di 6 ládùúgbò yẹn kan ti fọṣọ tán lò nínú ẹ̀ ó ti kọ́lé ó ti ra mọ́tò 2 tó ti lẹ síkà iléeṣẹ́ ẹ̀mọ́ tó ti fọṣọ ṣùgbọ́n bàbá tó sọ pé òun seniority lọ́jọ́ kìíní àná ó padà bọ̀ aláìrúpẹ́ ilẹ̀ ni torí òyìnbá lọ bẹ̀ yẹn tó bá kọjá bẹ̀ ṣọ́jà wà lé ṣàwéwọ́ fún mi 1,000 bẹ́ẹ̀
ẹ tó yẹ kó jẹ́ máníjà kọjọ ṣoríire pọ̀ ẹ̀mí ìgbéraga ó bá tiẹ̀ jẹ́ bàbá ti lè rówó ra gíní 1,500 naira ní lẹ́kọ̀ọ́ wọ́n tún máa fún wọn dọ́bù kọlọ̀ ńgbà míì bá ti lè rí owó ra starch tán fi sí ìgbéraga ti bẹ̀rẹ̀ nìyẹn bíbélì sọ wípé ìgbéraga ló ń ṣíwájú ìparun ẹni tó bá ti fẹ́ parun láyé bí ìgbéraga ló ti máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o lè ever rí anybody tó wà humble wọn kì í ṣubú tó bá kù díẹ̀ kọ́mọ lóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná máa ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún ni àwọn tó ti ṣègbéraga fún tó ti wò pé lówó ní ẹ̀dá náà tó ti tẹ́jú wọn mọ́lẹ̀ tó ti wò pé bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ ìkankan tó bá padà bọ̀ wá lówó ìwọ lójú máa tì torí o ti ṣègbéraga ibi tó dé ló mọ o ọmọ tó ń bọ̀ lẹ́yìn o ti mọ ibi tó máa dé dúró sórí ilé 20 years ní 20 years ago tó bá nílé ìwà mọ̀ pé kíṣìnì ní ara àwọn tó ń kọ́lé ìgbéraga jẹ́ kẹ́lòmíì lọ síbì kan ó lè jẹ́ security lásán ló máa ràn ẹ́ lọ́wọ́ níbẹ̀ ṣùgbọ́n wọn ò ní jẹ́ kó ṣàṣeyọrí níbẹ̀ mo rántí gbàgbọ́n jẹ́ sọ testimony fún ẹ bẹ́ẹ̀ mo máa ń ṣe snacks mo máa ń tà fún àwọn newspaper kan wọ́n ní wọ́n ní ìdèyàn mi ò dẹ̀ mẹ́ anybody níbẹ̀ mo wá lọ síbẹ̀ gbà tí mo débẹ̀ mo bá bàbá security tó wà níbẹ̀ mo ní àdádì ẹ ká sàn sà àgbàlagbà ni wọ́n ẹ jọ̀ọ́ kan báyìí ni mo gbọ́ kan báyìí ló ṣẹlẹ̀ bàbá yẹn ní ó tó mà ní ó ní nǹkan tó máa ṣe ni pé ó ní mo dúró yẹn kí dúró ó ní kí ló orúkọ mi mo sọ fún sọ sọ́ọ̀nẹ̀mù mi ó ní kí má lo sọ́ọ̀nẹ̀mù mi o kí ló sọ́ọ̀nẹ̀mù tòun bó máa sọ pé ọmọ òun ni mí pé torí bó ṣe rí mi òun rí mi ní ìrìn tó wà responsible tó dẹ̀ ní akíkanjú iṣẹ́ ó ní òun á sọ fún ọ̀gá pé ọmọ òun lélẹ́yìí o láì ṣẹ̀ṣẹ̀ lọ ní catering school ó fẹ́ máa supply lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n approve mi at least níbẹ̀ yẹn mo lò 3 years mo dẹ̀ mọ ọkàn tí mo mú jáde ńbẹ̀ pẹ̀lú nǹkan tí mo ń ṣe pẹ̀lú snacks lásán mo ń ṣe lọ láàárọ̀ màá ti ṣe lọ láàárọ̀ yìí ó tún dọ̀là nìyẹn màá tún gbé mi lọ kò dẹ̀ kí kù wọ́n máa ta tán ni tí ẹni ìgbéraga bá bá mi bẹ̀yẹ lọ́jọ́ yẹn tí mo wọ bàtà gógóró tí bẹ́ẹ̀ pé mo fẹ́ ta bàbá ní bàbá how are you wà á tẹ́ mo ní bàbá mo ti rí wọn pé Yorùbá ni wọ́n ní bàbá káàárọ̀ sà ẹ pẹ̀lẹ́ sà báwo ni iṣẹ́ mo ní ẹjọ́ sà ó ní bí mo kọ́kọ́ ṣe sọ̀rọ̀ sáwọn yẹn wọ́n ní bí àwọn wà impress tí mo fi kúrò bẹ́ẹ̀ yẹn orúkọ bàbá yẹn sọ́dọ̀ bàbá yẹn ni mo jẹ́ pẹ̀lú orúkọ bàbá yẹn fún mi lówó mi orúkọ ẹ̀ ni mo jẹ́ tí mo fi ń gbowó mo dẹ̀ ń ṣẹ́jú bàbá inú bàbá ń dùn gbà tí mo kúrò mo ní à lẹ́bù ti change bàbá mo ti rí nǹkan mi ṣe inú bàbá yẹn dùn up to now wọ́n ṣe dàgbà tó ǹjọ́ tí mo bá rí i pé bàbá àbá ò lè lọ màá send owó láti ara ọmọ wọn sí wọn kí là ń pè ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ òun ni kò lọ ní tó bá fi gbogbo ayé yìí tó bá fi kọ́rọ̀ jọ tó bá ní ẹ̀mí ìgbéraga my dear brother my dear sister ó ṣeé ṣe kó parun ṣùgbọ́n tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó wàá bù pẹ̀lú ìwọ̀nba tó níyẹn Ọlọ́run máa gbé ẹ ga bẹ́ẹ̀ ni ojú Ọlọ́run ò dá sí agbéraga ojú ẹ̀lẹ́ nìkan ló máa rógolo kò sí bó ṣe lè lówó tó bá gbéraga àwọn ènìyàn wọn ò lè respect ẹ torí ìgbéraga ẹ kí ló kàn máa ń ṣe gan ṣé òun nìkan ni ó ti máa ń ṣe ìgbéraga jù ọ̀tọ̀ ni jealous o ká má sọ yẹn o torí ẹlòmíì wà tẹ́ pé wọn ò ṣẹ́ wọn ò rò wọn ò ṣùgbọ́n wọ́n lè máa jowú ògo lára ẹ ìyẹn wà ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn fúnra rẹ tó gbéraga ó mọ̀ pé ó gbéraga fi gbéraga lẹ̀ má fẹ̀gẹ́ sí kíni kò lè rẹ́ ní ẹ̀pù ẹ bí tó ti máa dùn mẹ́lómi láti rẹ̀ lọ́dún bá gbà ẹ wò bẹ́ẹ̀ wo aṣọ ọ̀run yín ẹ wò bẹ́ẹ̀ ṣe ní ìtì ẹ wá òkè náà ṣùgbọ́n tó bá fẹ̀gẹ́ púpọ̀ sí kó gbágbára lẹ̀ kó lọ seek fún help wọ́n lè gbà ẹ́ síṣẹ́ mo ti rí ẹnìkan tó jẹ́ pé MTN office tó ti ń ṣiṣẹ́ security post ló gbàdépò ọ̀gá ní MTN ọ̀rẹ́ mi ní bẹ́ẹ̀ ni security ló gbà fún pẹ̀lú bó ṣe jẹ́ graduate security ló fi wọlé ìgbà tó wọ́n ní ìdáwó èèyàn wọ́n wá yẹ CV ẹ̀wọ̀ pẹ̀lú àdúrà ó dẹ̀ ṣe kíni ó wọlé ó dọ̀gá ní MTN office tí ó kọ́ tí mo sọ ni wípé tó bá rẹ̀ ra ẹ sílẹ̀ Ọlọ́run máa gbé ẹ ga ṣùgbọ́n tó bá gbéraga ìparun ní ìgbẹ̀yìn ìgbéraga má gbéraga jẹ́ k'Ọlọ́run gbé ẹ ga tọ́lọ́ bá bùkún ẹ kò ní ìlọ́kọ̀ fi shoulder pad sí tó bá wọ 3/4 pẹ̀lú t-shirt
á mọ̀ pé ẹrù lélẹ̀ ò ní ìdí kò fi ṣọ́dà pàdé sí gbàgbé tọ́lọ́run bá bùkún ẹ tó bá rí pé ní gbéraga ni ẹ ó lè gbà kó fẹ́ lómi tí ò tó ẹ rárá mo mọ̀ nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ nínú Celestial yìí tọ́lọ́ bá ti bùkún wọn bẹ́ẹ̀ lọ́n gbé wọn gan láti ní oore ọ̀fẹ́ láti ṣe roofing church wọ́n fẹ́ ṣe kórè wọ́n wá lọ ra màlúù olùṣọ́ àgùntàn lè sọ̀rọ̀ mọ́ ìgbéraga dé sáf bí sáf àwọn ilé èmi ni omi mo kówó màlúù yẹn sílẹ̀ mo á tó tẹ́ èmi mo kówó màlúù lẹ̀ tó bá di kólẹ̀ lọ tó ń bọ̀ odò olówó àná nìyẹn wọ́n fọlọ́ burúkú jálága ń ṣẹlẹ̀ o àti CAC gan kò sọ́lọ́ burúkú lálága ológbó tó bá ti ní lọ́dún yìí tó tún ní lọ́dún tó ń bọ̀ wàá wà ní chairperson wàá tún wà ní chairperson wàá máa jẹ chairperson lọ ṣùgbọ́n tó bá di pé orí chairperson ṣe lọ́dún yìí orí tó ń bọ̀ tí òkun tí ó tó ti sọ pé olùṣèlú bá mi àmọ́tò sí mọ́ NGN ti fẹ́ máa knock ẹ jẹ́ káwé lomi fi ṣe àlè fi wọ́n ṣe assistance wọ́n ti ń yẹ ẹ lẹ́sẹ̀ torí ìgbéraga ẹ mo ti nígbà kan tó ṣe roofing church engineer ni Ọlọ́run wá bless ẹ níbẹ̀ yẹn wọ́n bá wọn ṣe roofing wọ́n tó sọ̀rọ̀ kìíní tó sọ̀rọ̀ méjì ìjọkọ̀ yín lẹ́ni ó ṣẹ̀yìn mi èmi mo roof gbogbo ṣọ́ọ̀ṣì ìjọkọ̀ lẹ́ni ó ṣẹ̀yìn mi èmi ni mo sọ pé kó ṣàlù mí lọ sí ìbáyìí oh my God nígbà tó Ọlọ́run máa gbé ṣánlẹ̀ ó balẹ̀ pátápátá ó di rag ó fẹ́ lè máa tọrọ lọ́wọ́ ọmọ kékeré pé EPP biscuits nínú ṣọ́ọ̀ṣì ojú àgbéraga Ọlọ́run máa ń kọ̀rọ̀ sí wọn ni Ọlọ́run ò fẹ́ rárá bẹ́ẹ̀ ni ìgbéraga ó máa ń lead sí ikú ó lè bẹ́ẹ̀ lómi ìsọ̀rọ̀ kó gbọ́ nítorí pé ó ní ìgbéraga wọ́n ní máa jíṣẹ́ fún ọmọ àgàpá sókè kí ló fẹ́ sọ tó ti sọ fún un rí wàá kú dànù wòlíì aṣayíyè wọ́n lùgán lè ṣe fẹ́ jíṣẹ́ fún mi ni kí ló ti sọ tó ti sọ rí ọmọ kan tó ń pè ń wòlíì ìgbéraga máa ń fọ olùṣọ́ àgùntàn míì tó bá jábọ́lẹ̀ bèrè lọ́wọ́ ń gbé bá olóye jẹ́ tó bá fi wá invite ọmọ kékeré ọmọ tí ò tó wọn lọ́jọ́ rí kó wá ṣe ministration fún wọn ìyẹn máa wá dé ẹni náà wọ́n tún ẹ̀ sókè olùṣọ́ akọ́wọ́ sẹ́yìn sáré sọ fún Ọlọ́run Olúwa owó ẹ̀ má jẹ́ fi gbọ́mọ sí kò ní dáhùn ara mi rí bóyá ọjọ́ yẹn gangan lọ́lọ́run fẹ́ sọ wípé ó fẹ́ yí ìwé kúdà lórí ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ìgbéraga torí pé ta ló sọ ọmọ ọdún mélòó ni ìgbà wo náà pé ṣé wọn ló pé ni òróró jò òróró lọ òróró dẹ̀ yàtọ̀ sépo ó yàtọ̀ sí adé ó yàtọ̀ sí adé àgbọn what are you saying wọ́n lè pè yàn lánàá kó ní ògójẹ tó ti pè láti 1 million years lọ confam mo sọ fún ẹ má fi ojú ti wòlíì kékeré tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wọ́n níná nínú ju àwọn àgbàlagbà mi lọ ṣé mo sọ kọ́ fún yín gbàtí wọ́n bá nílé ibi tó ti ń jẹun mo sá gbàdà tó bá rí ikùn ẹ̀ mo sọ pé kí lélẹ́yìí irú ìyẹn tó bá invite yìí oníṣojú bá lè fẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ni torí pé olórí ogun máa ń dojúkọ tó bá ti jẹ́ adarí níbì kan don't do anything excess bẹ́ẹ̀ ni tó bá ní kó ṣe gbẹ́ ìwọ tó sí program bọ́lẹ̀ invite mi sí kó jẹ́ mi fúnra mi lọ́lọ́run lò pé ṣe báyìí fọlọ́run èmi ni màá kọ́kọ́ kọ́ wọ́ bàpò màá kó lẹ̀ bó tó kó yẹ kó pọ̀ tó máa sọ tẹ̀mí tó ní mọ̀ pé èèyàn ni máa sọ tọ́lọ́ bá fi dá mi lóhùn nǹkan kan lè yàn ṣe tí ò kì í ṣe mí mọ́ o bẹ́ẹ̀ ni tọ́lọ́ ni bá fẹ́ bùkún ẹ kò ń ṣe àwẹ̀ àti àdúrà ẹ lọ́nà máa wo bí kò ṣe ìṣe ẹ bó ṣe fi fúnni sí ìtọrẹ àánú ìdámẹ́wàá ọpẹ́ ìpèsè òun náà pè ní ìbùkún ní Celestial ṣẹlẹ̀ ò lórí ọ̀fẹ́ àwẹ̀ tó pọ̀ náà pọ̀dà lórí ọ̀fẹ́ ìṣòro tó pọ̀ lẹ́yìn ẹ̀sìn oṣù tuntun first Friday of the month ó tán ṣòro ṣẹlẹ̀ ní ilé tó kù a kàn fi ń jíjà ara wa ni bọ́ tó bá wá invite ènìyàn pé wá gbàdúrà fún mi ìwọ tó invite tẹ́ pé kí àdúrà tiẹ̀ gan kó gbóná bí tẹ́ tó invite lọ wà wá káwọ́ pọ̀n ẹ fi 15 naira sórí yín ẹ bá sọ pé orí mi ò ní gbàbọ̀dẹ̀ kò ní dáhùn ní ṣe pé kò ní 15 naira yẹn ṣùgbọ́n ní ìgbéraga yẹn ló wà nínú ẹ̀ kò ní lè múlẹ̀ gbéraga máa ń kó báyọ̀ gan o ó máa ń sọ̀yàn di ẹni lẹ́lẹ̀ ni tí wọ́n ní bá ṣiṣẹ́ fún wọn láti bẹ̀rẹ̀ sí lówó àti wọ́n ti lọ ra Camry àti tọ́ èsì sórí àti tó bá dé ẹnu ọ̀nà wòlíì
ẹni tó ti máa bọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa wọlé tó máa gbọ́kadà hammer on ẹ bá gbé prophet ó ti fẹ́ ṣubú nìyẹn o ẹ bá gbé prophet yẹn náà á jáde sí ọlọ́run má jẹ́ fi pè mí wọlé yẹn náà máa jáde sí bàbá mi ẹ pẹ̀lẹ́ mo kọjá lọ ni mo ní kí n fún yín lówó yìí ìgbéraga ti ń bọ̀ ìmí nínú wa sọ pé mo dẹ̀ ń ro kinní kan o mo rò pé ọlọ́run kan ti ṣetán tó fẹ́ dá mi lóhùn ni o tẹ́ ẹ bá ṣiṣẹ́ yẹn fún mi gan mo lè hit ẹ o wàá yìí torí ẹ mọ́ gírí àbó ti hit ẹ ọlọ́run ní ẹni tó yàn tí ènìyàn ẹyọ kọ̀ọ̀kan lágbájá báyìí wòlíì ẹ̀ lélẹ̀ lágbájá kò sẹ́ni tó wà tí ò ní wòlíì tiẹ̀ kọ̀ọ̀kan máa gbàdúrà kọ́lọ́run gbé ẹ pàdé wòlíì ẹni mo máa ń sọ fún yín nínú gúrùpù mi tó bá ti wà nínú gúrùpù lóṣù mẹ́ta tí orí àdìtọ́ka sí orere tó bá yọra ẹ̀ máa yọ ẹ́ èmi kọ́ ni wòlíì ẹ̀ kò ṣe dandan kájọ ṣe pọ̀ náà ṣe dandan ni kò ṣe dandan tí pè mí ò bá ti pé ẹ yá pé yà wọn yàn mí láti ṣe ẹ lóore nìyẹn o lè lọ sọ́dọ̀ ẹlòmíì tó jókùnrin kó pè ẹ o lè lọ sọ́dọ̀ obìnrin mi ìbí tèmi kó pè ẹ ṣùgbọ́n wàá wà nínú gúrùpù mi oṣù mẹ́ta oṣù mẹ́fà o ò paṣọ ìṣídà o ò ríṣẹ́ kan ṣe o ò rí mọ́tò rà o ò rí lẹ́rà o ò rí lẹ́kọ́ o kọ kúrò ní 2 bedroom flat kó lọ wá bí gidi gbalẹ́ sí o ò ṣe marriage o ò lọ́kọ o ò níyàwó ayé ò yí padà èmi ò ṣe wòlíì ẹ jọ̀wọ́ ara ẹ kó máa lọ. Yes, if your prayer group cannot change you, change your prayer group. Mo ní ṣọ́ọ̀ṣì kò sí nǹkan tó fẹ́ ṣe tó fẹ́ dùn mí mo ní ìdí mẹ́mbà àwọn tọ́lọ̀ ń kó lé mi lọ́wọ́ ẹ̀ kọ́ lọ́ọ́ bá mi darí wọn síbi rẹ̀ mo dẹ̀ bá sọ fọlọ́run pé ọlọ́run o ẹni tó bá ti ṣetán láti ṣe ogun ayé ẹ̀ kó máa rọ́gò lò má jẹ́ ó pè mí tó bá pè mí má jẹ́ ń gbé bẹ́ẹ̀ ni tó bá ti pè tí mi gbé tó bá ti sún ẹ má wulẹ̀ pè mí mọ́ hàn pé àdúrà tí mo gbà ló ṣẹ bọ́ tó bá ti lè pè mí tó lè róhùn gbọ́ lẹ́nu tí mo dá ẹ lóhùn tí mo dẹ̀ ṣọ́nà fún ẹ congratulate ara ẹ pé ó dà pé ọlọ́run ti mú ẹ dé bus stop àti wọ́n pè mí lẹ́ni láàárọ̀ yìí àǹtí tó bá mi kọ́ṣẹ́ yìí wọ́n gbọ́ nígbà yẹn àǹtí yẹn sọ fún mi wípé mo sọ̀rọ̀ kan níjọ́ tó ń kọ́kọ́ pè mí ó sọ pé mo sọ wípé tí ọlọ́run bá kọ wípé mi ni wòlíì yín nǹkan tí bá ti ṣe fún yín tó bá ti kọ́kọ́ ṣe pé kẹ́ ṣe tó bá dẹ̀ ti ṣe mo máa rọ́nà àbáyọ ó ní mọ́mì mo ti rí ọ̀nà àbáyọ ó ní ẹ̀dẹ̀ sọ wípé tí ọlọ́run ò bá ti dá sí ọ̀rọ̀ ayé òun wípé kí ni òun ò ní rí yín pè mo ní tòótọ́ ni ó ní ṣùgbọ́n bó ṣe rí mi pé yẹ òun ti mọ̀ wípé ọlọ́run ti dá sí ọ̀rọ̀ ayé òun ọlọ́run ti dá sí ọlọ́run ti dá sí ọ̀rọ̀ ayé òun gbà tí ọlọ́run dẹ̀ dá sí ọ̀rọ̀ ayé òun ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣògo ọlọ́run dẹ̀ gbéga ó dẹ̀ sọ fún mi láàárọ̀ ìpè tó bá gbá lẹ́sìn máa kọrin ó ń kọ lórí kan tó máa ń kọ fún mi tí máa rántí mo máa kọ ó ní bóyá máa kọrin yẹn fún mi kọ́kọ́ pè mí yes ọlọ́run ni kò kí ń ṣènìyàn ó gbọ́dọ̀ wà níbi kan láàrin oṣù mẹ́fà kó má jẹ́ wípé wàá rí ògo ń bẹ̀ kó má rí ayọ̀ ń bẹ̀ kó má rí ọlá ń bẹ̀ kó má ṣọpẹ́ ń bẹ̀ tí ó bá ti sí kò sọ̀rọ̀ ibẹ̀ yóò kí ń ṣe ibùgbé ẹ̀ yes tí wọ́n ní bá ṣe fún ẹ mọ́ọ́re má yẹ kí ìgbéraga bá yí ẹ jẹ́ o bẹ̀ là ń lọ mẹ́sù ọ̀pọ̀ mọ́ọ́re kó padà wá dúpẹ́ tó o bá dúpẹ́ alẹ́ bí ẹ̀ omi fẹ́ sọ̀rọ̀ àwọn tó ṣe lọ́jọ́ kìíní àná wọ́n padà ńlá irúpẹ́ ilẹ̀ ni tó o bá ti mọ̀ pẹ́ dá tó o mọ́ọ́re tí ìgbéraga ń bá ẹ jà tẹ́mi ọ̀lẹ́ ń yọ ẹ lẹ́nu wàláì tàláì ó kù díẹ̀ káàtó àsìkò sì wà fún ẹ láti tọ́mọlúwàbí ẹ ṣe nǹkan tí mo máa ń sọ gbogbo gbà ni pé kọ́kọ́ mọ àyè tó belong sí má ṣiṣẹ́ oníṣẹ́ má fọkọ ọlọ́kọ bẹ́ẹ̀ ni má rìnrìn àjò onírìn àjò torí pé ọ̀rẹ́ ẹ̀ travel abroad wọ́n náà rò pé ó ti easy no a lè má kọ̀ ṣe rere ẹ mọ́ bẹ́ẹ̀ bèrè lọ́wọ́ ìṣẹ̀dá ẹ̀ tọ́wọ́lì ẹ̀ lọ kó tẹ́ ẹ sọ́nà ìwọ náà fẹ́ mi darí fúnra ẹ̀.